èyí làwọn gómìnà tí wọ́n bẹ̀rẹ̀ sáà tuntun nílẹ̀ wa. bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ àfiyèsí àwọn èèyàn nílẹ̀ yìí àti kárí ayé ló wà lára ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n búra wọlé fún lọ́jọ́ ajé Monday ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2023 yìí tí ìṣàkóso rẹ̀ sì bẹ̀rẹ̀ lójú ẹsẹ̀. bó ṣe rí fún Tinubu náà lórí fáwọn gómìnà 28 tí wọ́n gbọ̀pá àṣẹ ìṣàkóso tuntun nípínlẹ̀ kó wa wọn jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà lọ́jọ́ Monday ọ̀hún. èyí làwọn gómìnà 28 ọ̀hún tí agbára ìṣàkóso ìpínlẹ̀ wọn wà léjìká wọn báyìí. nípínlẹ̀ Èkó, Babájídé Olúṣọlá Sanwó-Olú ṣèbúra wọlé fún sáà kejì rẹ̀. ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ni òun sì ni gómìnà olóṣèlú 16 nípínlẹ̀ náà. dókítà Ọbáfẹ́mi Hamzat tí wọ́n jọ ṣèbúra ọdún 4 àkọ́kọ́ náà ló sì wà nípò igbákejì gómìnà rẹ̀. ọmọọba Dàpọ̀ Abíọ́dún, ọmọ ẹgbẹ́ òṣèlú APC, ló bẹ̀rẹ̀ sáà ọdún 4 míì nípò gómìnà ìpínlẹ̀ Ògùn. wọ́n jọ ṣèbúra fóun àti igbákejì rẹ̀ abilékọ Ramat Adébísí Sàlàkọ́ ní pápá ìṣeré MKO Abíọ́lá tó wà ní Kútọ̀ lábẹ́òkúta ni. ṣìnkìn bí ẹni jẹ tẹ́tẹ́ oríire nínú ẹnjiníà Olúṣèyí Abíọ́dún Mákindé ti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ń dùn lásìkò tí wọ́n ṣèbúra wọlé fóun àti Adébáyọ̀ Adélékè Lawal lọ́jọ́ Monday ọ̀hún. sáà kejì ọlọ́dún 4 míì ni wọ́n sì bẹ̀rẹ̀ yìí. ẹ ó rántí pé Lawal ní Mákindé yàn rọ́pò ẹnjiníà Rauf Ọláníyan táwọn aṣòfin ìpínlẹ̀ ọ̀hún yọ bí ẹni yọ jìgá lẹ́yìn ọdún 3 àbọ̀ nípò igbákejì gómìnà. nípínlẹ̀ Delta, olórí ilé ìgbìmọ̀ aṣòfin wọn Sheriff Oborevwori ló gbọ̀pá àṣẹ gómìnà níbẹ̀ lábẹ́ àsíá PDP. Monday Onyema ní igbákejì rẹ̀. sáà ìṣàkóso ọdún 4 àkọ́kọ́ wọn sì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. nípínlẹ̀ Akwa Ibom, pásítọ̀ Umoeno ló bẹ̀rẹ̀ ìṣàkóso gẹ́gẹ́ bí gómìnà olóṣèlú 5 láti ìgbà tí wọ́n ti dá ìpínlẹ̀ ọ̀hún sílẹ̀. bẹ́ẹ̀ sì ni igbákejì rẹ̀ sẹ́nẹ́tọ̀ Akànnẹ Yákẹ́yì fìtàn balẹ̀ gẹ́gẹ́ bí obìnrin àkọ́kọ́ tí yóò wà nípò igbákejì gómìnà nípínlẹ̀ náà. ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n sì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sáà ọdún 4 wọn àkọ́kọ́ ni. nǹkan àrà ọ̀tọ̀ ló wáyé nípínlẹ̀ Kaduna ní tiẹ̀. gómìnà Uba Sani ló gbọ̀pá àṣẹ ìṣàkóso lọ́wọ́ Nasiru El-Rufai tó parí ọdún 8 rẹ̀. ẹgbẹ́ òṣèlú APC ló sì ń lopò lọ́wọ́ nípínlẹ̀ ọ̀hún. àmọ́ àrà kẹ́ńgé tó wọnú ẹ̀ ni pé igbákejì gómìnà tó lo sáà ọdún 4 pẹ̀lú El-Rufai láti ọdún 2019 sí 2023, abilékọ dókítà Hadiza Zabuwa Balarabe ló sì ń tẹ̀síwájú nípò ọ̀hún pẹ̀lú gómìnà tuntun báyìí. obìnrin náà sì ni obìnrin àkọ́kọ́ tí yóò wà nípò igbákejì gómìnà, kì í ṣe nípínlẹ̀ Kaduna nìkan o, àmọ́ ní gbogbo ìpínlẹ̀ 7 tó wà ní ẹkùn ìwọ̀ oòrùn àríwá orílẹ̀-èdè yìí. ẹkùn yìí ló sì tóbi jùlọ nílẹ̀ yìí. orin àṣe-ìṣetúnṣe ló wà lẹ́nu gómìnà Abdulrahman Abdulrazak ti ìpínlẹ̀ Kwara bí wọ́n ṣe búra wọlé fún un sí sáà kejì ìṣàkóso rẹ̀ nípínlẹ̀ náà. gómìnà yìí tó ṣẹ̀ṣẹ̀ jẹ́ alága ẹgbẹ́ àwọn gómìnà Nàìjíríà, ìyẹn Nigeria Governors Forum NGF, láìpẹ́ yìí jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC pẹ̀lú igbákejì rẹ̀ Káyọ̀dé Àlàbí. Caleb Mutfwang ti ẹgbẹ́ òṣèlú PDP ló gbọ̀pá ìṣàkóso ìpínlẹ̀ Plateau tí APC jù sílẹ̀ lọ́jọ́ Monday yìí. abilékọ Josephine Payo ní igbákejì rẹ̀. ó sì wà lára àwọn obìnrin 6 tí wọ́n ṣèbúra fún sípò igbákejì gómìnà lọ́jọ́ náà. Umaru Mohammed Bago ní gómìnà ìpínlẹ̀ Niger. Yakubu Garuba sì ní igbákejì rẹ̀ tí wọ́n jọ ṣèbúra wọlé fún sáà ọdún 4 wọn àkọ́kọ́. ọmọ ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n. gómìnà Babagana Zulum àti igbákejì gómìnà Umaru Usman Kadafor tí wọ́n jọ lo sáà ọdún 4 parí nípínlẹ̀ Borno náà ni wọ́n tún jọ ṣèbúra wọlé fún sáà ọdún 4 míì. ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC làwọn méjèèjì látilẹ̀. ọdún 4 sáà àkọ́kọ́ ni wọ́n ṣe ìbúra wọlé rẹ̀ fún dókítà Dikko Umar Rada nípínlẹ̀ Katsina tí í ṣe ìpínlẹ̀ abínibí ààrẹ àná Muhammadu Buhari. ẹgbẹ́ òṣèlú APC ló ń ṣàkóso níbẹ̀. ọ̀gbẹ́ni Farouk Jobe sì ní igbákejì rẹ̀.
ẹ ó rántí gómìnà tí ọ̀rọ̀ ìdìbò yan rẹ̀ dá awuyewuye sílẹ̀ lọ́jọ́sí nípínlẹ̀ Adamawa kó tóó di pé àtúndì ìbò wáyé tí wọ́n sì yanjú fàákájà náà. Gómìnà Ahmed Umar Fintiri ti ẹgbẹ́ òṣèlú PDP àti igbákejì rẹ̀ ọ̀jọ̀gbọ́n Kaletawa Farauta ti bẹ̀rẹ̀ sáà ìṣàkóso ọlọ́dún mẹ́rin kejì wọn nípò ọ̀hún. Sẹ́nitọ̀ Basi Otu ni gómìnà olóṣèlú kejìdínlógún tó bẹ̀rẹ̀ ìjọba sáà kínní rẹ̀ gbàrà tí wọ́n ṣèbúra wọlé fóun àti igbákejì rẹ̀ Peter Ode. Ẹgbẹ́ òṣèlú APC làwọn méjèèjì wà. Èyí sì ni ìgbà àkọ́kọ́ láti ọdún 1999 tí ẹgbẹ́ òṣèlú míì yàtọ̀ sí PDP yóò wọlé ìbò sípò gómìnà ìpínlẹ̀ ọ̀hún, bó tilẹ̀ jẹ́ pé gómìnà àná Ben Ayade ló ti kọ́kọ́ ré kọjá sínú ẹgbẹ́ APC ṣáájú ọjọ́ ìdìbò. Ajagunfẹ̀yìntì ní Kefas Agbu, ipò lieutenant colonel ló bá kúrò ní sọ́jà kó tó di gómìnà ṣàrà fún ìpínlẹ̀ Taraba lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP tó ti ń tukọ̀ ìpínlẹ̀ náà bọ̀ látọdún 1999. Alhaji Aminu Alkali ní igbákejì rẹ̀. Sáà ọdún mẹ́rin àkọ́kọ́ wọn ló sì bẹ̀rẹ̀ lọ́jọ́ ajé ọ̀hún. Bíi ti Taraba, ẹgbẹ́ òṣèlú PDP ló ti ń ṣàkóso ìpínlẹ̀ Rivers látọdún 1999 kò sì tí ì yàtọ̀ torí ẹgbẹ́ náà ní ẹni tó gbapò gómìnà lọ́wọ́ ìlúmọ̀ọ́ká gómìnà Nyesom Wike, ọ̀gbẹ́ni Siminalayi Fubara àti igbákejì rẹ̀ ọ̀jọ̀gbọ́n abilékọ Ngozi Odunse. Sáà ọdún mẹ́rin àkọ́kọ́ wọn ni wọ́n sì bẹ̀rẹ̀ yìí. Gómìnà Francis Nwifuru ti ẹgbẹ́ òṣèlú APC ló bẹ̀rẹ̀ sáà ìṣàkóso àkọ́kọ́ ọlọ́dún mẹ́rin rẹ̀ nípínlẹ̀ Ebonyi. Ìgbà àkọ́kọ́ tí PDP yóò pàdánù ìbò sípò gómìnà látọdún 1999 nípínlẹ̀ ọ̀hún nìyí. Ìgbà àkọ́kọ́ náà sì rèé tí obìnrin yóò wà nípò igbákejì gómìnà nípínlẹ̀ náà. Abilékọ Patricia Onyemachi Obila lóbìnrin ọ̀hún. Nípínlẹ̀ Gombe, gómìnà tó wà níbẹ̀ tẹ́lẹ̀ Muhammadu Inuwa Yahaya àti igbákejì rẹ̀ dókítà Manasseh Daniel Jatu ni wọ́n tún tẹ̀síwájú ìṣàkóso wọn fún sáà kejì ọlọ́dún mẹ́rin míì. Èyí ni gómìnà olóṣèlú kẹrin nípínlẹ̀ ọ̀hún, ọmọ ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n. Gómìnà Umaru Namadi Damodi ni wọ́n ṣèbúra fún sípò láti tukọ̀ ìṣàkóso ìpínlẹ̀ Jigawa fún sáà ọdún mẹ́rin àkọ́kọ́ rẹ̀ lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC pẹ̀lú igbákejì rẹ̀ Aminu Usman Gumel. Òjíṣẹ́ Olúwa Rẹ́fúrẹ́ǹdì Fada Hyacinth Iome Alia àti igbákejì rẹ̀ Sam Ode ni wọ́n gbọ̀pá ìṣàkóso lọ́wọ́ Samuel Ortom tí wọ́n sì di gómìnà olóṣèlú kẹfà tí yóò tukọ̀ ìpínlẹ̀ Benue. Ọmọ ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n. Alex Otti ti ẹgbẹ́ òṣèlú Labour Party ló bẹ̀rẹ̀ ìṣàkóso sáà kínní ọlọ́dún mẹ́rin rẹ̀ nípínlẹ̀ Abia tó sì ṣílẹ̀kùn fún ẹgbẹ́ òṣèlú míì yàtọ̀ sí PDP láti tukọ̀ ìpínlẹ̀ náà fúngbà àkọ́kọ́ látọdún 1999. Òun àti igbákejì rẹ̀ Ikechukwu Lekwashi Emetu ni gómìnà àfìbòyàn kẹfà látìgbà tí wọ́n ti dá ìpínlẹ̀ ọ̀hún sílẹ̀. Nípínlẹ̀ Bauchi, mímì kan kò mì gómìnà wọn tó parí sáà ọdún mẹ́rin àkọ́kọ́ sẹ́nẹ́tọ̀ Bala Muhammed ti ẹgbẹ́ òṣèlú PDP. Láàrin ìṣẹ́jú àáyá lòun àti igbákejì rẹ̀ Muhammadu Jatu ti tẹ̀síwájú ìṣàkóso ìpínlẹ̀ ọ̀hún fún sáà kejì lẹ́yìn ìbúra wọn. Alága ìgbìmọ̀ afúnṣọ́ àpapọ̀ lẹ́gbẹ́ òṣèlú APC tẹ́lẹ̀ rí Mai Mala Buni ló bẹ̀rẹ̀ sáà kejì ọlọ́dún mẹ́rin rẹ̀ nípò gómìnà ìpínlẹ̀ Yobe. Òun sì ni gómìnà àdìbòyàn kẹrin látìgbà típínlẹ̀ náà ti wà. Idi Bade Gubana ni igbákejì rẹ̀ tí wọ́n jọ ṣèbúra papọ̀. Bóyá orúkọ kan wulẹ̀ papọ̀ ni o tàbí ká sọ pé ọmọ onílùú ló gorí àlééfà ní ọ̀rọ̀ ti ìpínlẹ̀ Sokoto nígbàtí dókítà Ahmed Aliyu Sokoto ọmọ ẹgbẹ́ òṣèlú APC gbọ̀pá àṣẹ gómìnà ìpínlẹ̀ ọ̀hún lọ́wọ́ Aminu Tambuwa ti ẹgbẹ́ òṣèlú PDP lọ́jọ́ Monday náà ní pápá ìṣeré Gingiya nílùú Sokoto, olú ìlú Sokoto. Òun àti igbákejì rẹ̀ Malam Idris Gobar sì bẹ̀rẹ̀ sáà ìṣàkóso ọdún mẹ́rin àkọ́kọ́ wọn. Abba Yusuf fìtàn balẹ̀ gẹ́gẹ́ bí gómìnà àkọ́kọ́ tí yóò jẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú tuntun kan, New Nigeria People's Party NNPP, tí sẹ́nẹ́tọ̀ Rabiu Kwankwaso dá sílẹ̀, tí òun àti igbákejì rẹ̀ Aminu Abduldalam
sì gba ìṣàkóso ìpínlẹ̀ náà lọ́wọ́ gómìnà Abdullahi Ganduje ti ẹgbẹ́ òṣèlú APC. Gómìnà kan ṣoṣo àti ìpínlẹ̀ kan gírò tẹ́gbẹ́ òṣèlú náà ti rọ́wọ́ pọ́n lásì nìyẹn. Ọjọ́ ajé Monday yìí ni gómìnà Abdullahi Sule àti igbákejì rẹ̀ Emmanuel Akabe bẹ̀rẹ̀ sáà ìṣàkóso ọlọ́dún 4 míì nípínlẹ̀ Nasarawa lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC. Ìlú Láfíà tí í ṣe olú ìlú ìpínlẹ̀ náà ni ayẹyẹ ìbúrawọlé náà ti wáyé. Nasiru Idris ni wọ́n ṣèbúra fún gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Kebbi lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC. Igbákejì rẹ̀ ni sẹ́nitọ́ Umar Abubakar. Pápá ìṣeré Halidu Abdu tó wà nílùú Benin Kebbi nípínlẹ̀ náà láyẹyẹ ọ̀hún ti wáyé. Faith Adébọ́lá ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.